ẹ̀yin tẹ́ wá lórúkọ tẹ́ jẹ́ abiyamọ gidi nǹkan kò gbọ́dọ̀ ṣe mọ́ Wunmi o nǹkan kò gbọ́dọ̀ ṣe mọ́ Wunmi o ẹ jẹ́ kí adájọ́ dájọ́ pé òun ló pa ọkọ ẹ̀ ẹ jẹ́ kó dájọ́ pé òun ló pa ọkọ ẹ̀ kan tó pa o nǹkan kò gbọ́dọ̀ ṣe o mo ti pè lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ tán tó jáde tó ṣe láìfù tán mo ti pè kò gbé kọ́ mi o mo ti bẹ́ẹ̀ mo ti ṣe oríṣiríṣi kò gbé kọ́ mi o tí ẹni tí bá ṣe ọmọ Wunmi kí ilẹ̀ tó mọ́ tí ẹni tí bá ṣe ọmọ Wunmi ọrùn yìí ló wà o àwọn tí ò sí ní Nàìjíríà gbogbo wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o social media kò sẹ́ni tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ social media o everybody kept quiet because we are nobody everybody kept quiet because we are nobody. Ṣebí law wà ní Nigeria. There is a law in the Nigeria constitution that kick against cyberbullying. Why didn't you guys come to our rescue? Does she have to come out and beg you guys before you come out? Tó bá jẹ́ ìlú ta wà ní àwọn èèyàn tó bá rí ló máa report for the fact pé àwọn èèyàn report lásán government must switch into action ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń ṣiṣẹ́ o